kòkòrò inú ẹ̀jẹ̀ àti oògùn agbógun ti kòkòrò. Kòkòrò àìfojúrí jẹ́ kókó nílé ayé gẹ́gẹ́ bí ohun gbogbo tí ó wà nílé ayé ṣe níṣẹ́ tí ìṣẹ̀dá dá wọn fún, ni wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe fún ìwàláàyè ẹ̀dá. Àwọn kòkòrò àìfojúrí yìí kan náà ni ó wọ inú ara láti fa àrùn tàbí àìsàn. Síbẹ̀síbẹ̀, àrùn tí kòkòrò àìfojúrí fà gbọ́ oògùn apakòkòrò. Àpọ̀jù oògùn apakòkòrò máa ń pa kòkòrò àìfojúrí tí ó ń fa àìsàn. Àmọ́ bí oògùn apakòkòrò yìí ò bá pọ̀ tó, yóò pa díẹ̀, àwọn mìíràn yóò wà láàyè. Àwọn tí ó wà ní ààyè ní bí sí tí wọ́n ń rẹ̀ sí i. Nípasẹ̀ èyí, kòkòrò àìfojúrí yóò di mọ́líkì kíákíá tí kò gbóògùn apakòkòrò mọ́. Ìṣe èèyàn ni ìṣe ẹranko. Bí a bá kó ẹranko jọ, ó lè fa àrùn. Èyí ni àwọn àgbẹ̀ ẹlẹ́ran ọ̀sìn ṣe máa ń lo àwọn oògùn apakòkòrò tí yóò dáàbò bo àwọn ẹranko. Ohun tí àwọn ẹlẹ́ran ọ̀sìn tí ó ń lo àwọn kinní tí ń fa àkóbá wọ̀nyí ò mọ̀ ni wípé yóò padà wá fàbọ̀ sára ẹ̀dá ọmọ ènìyàn ni.